ẹ kalẹ́ kí gbogbo wa pátápátá ọjọ́ àti agbègbè rẹ̀ tẹ̀síwájú mo kí bàbá wa ẹni àpọ́nlé bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ His Imperial Majesty ọba Afọlábí Ọláwálé Gandhi olùmọ̀gẹ́gẹ́ ìkẹta kí kájọ pẹ́ lórí ẹlẹ́sẹ̀ síbílà kúrẹ́ adé ọ̀pọ̀lọpọ̀ nígbò fún yín bàbá ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún yín àṣẹ ọpẹ́ lẹ́nu lọ́kàn ní kẹsẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ onídàá ilẹ̀ Yorùbá onídàá lẹ́kọ̀ọ́ ní àṣẹ ọ̀rọ̀ awuyewuye lórí ìmọ̀mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ṣé dáadáa fi ètí òfẹ́ tó kan wọ́n ti wá ń dánwò ní rọ́bìtọ̀ lára aṣọ ẹ̀ ti gbọ́dọ̀ bí iṣẹ́ méjì lẹ́yìn máàmù ṣe ní rọ́bìtọ̀ tó ìṣẹ́ǹsì ní ìlú yín ẹ̀ka ìjókòó mítìn lẹ́yìn ó bá ìmáàmù pátápátá ẹ̀ má bí dáadáa tẹ̀sí nílùú yín ẹ̀ má wàhálà tẹ̀sí nílùú yín ẹ̀ àjẹ́ kí ìjókòó kan wá máa ṣe pé wọ́n máa bà ìlú kọjẹ́ àwọn ẹ̀sìn ti dán ìjókòó yẹn á fún ní ẹnu bó ṣe má ṣe wá rí ẹ̀ ti bá ń bàjẹ́ á fọkọ́sọ̀ náà gbogbo nǹkan àwàrẹ́jọ kó wọ́n fẹ́ ja lọ́ọ̀yà yóò sọ ọ wà á sí kóòtù tó pọ̀ ìgbà tí ó pọ̀ láti wá nà mọ́lẹ̀ wọ́n lè ja físíkà náà ọ jẹ́ ẹsẹ̀ géyà wọ́n bẹ́ẹ̀ sí lọ́mọ kí lọ́mọ kí ó káàkiri níbi nígbà tí ní tọ́lá wa lẹ́yìn àbálòun olú àwa ò lè káwọ́lẹ̀ àbáwa ni kò sì máa káwọ́lẹ̀ ni wọ́n náwó olùkọ́ tó gbá láti fi tiẹ̀ náà fún ọ̀gbọ́n wa ọlọ́run ní bàbá ti bá yín ń jà ní kẹ́kẹ́ akọ̀tìlú káfàtà kàmú kọ̀tìlú náà kún káfàtà. ẹ dẹ̀ rí i pé program tèmi kò ní ṣàwò ní gbé ṣàwá báyìí láyé mo fi máa ń pariwo fún wa wípé àwa táwọn bá ti subscribe sórí channel yìí fídíò táwọn èèyàn gẹ́gẹ́ káwé ìsàlẹ̀ pátá lọ́wọ́ tọ́lẹ̀ tí a pẹ́ subscribe ẹ jẹ́ ká fi ká tẹ̀ lórí yóò padà dàbí subscribe SUSBRBS àwa gbé kékeré kan tẹ́gbẹ̀ẹ́ ká fọwọ́ tẹ ago yẹn paradà àwa di ago mẹ́ta wá tó wà látòkè wá sálẹ̀ èyí tó wà lókè pátápátá tí a kunu rẹ̀ lórí tàbí funfun wọ̀gẹ́ ní kẹfì kàtẹ́ ẹgbẹ́ notification yẹn ni pé ìtanilólógó ní kété tá a bá ti ń gbé fọ́nrán jáde ní kété tá a ń gbé láti jáde tàbí ṣọ́ọ̀tì jáde gbogbo nǹkó òtún àdìpọ̀ ṣe lórí channel ẹ̀yìn àkọ́kọ́ tí ó kọ̀ọ̀kan rí ẹni wá bá dé ẹ wá lórí ọ̀fẹ́ láti wà fídíò tá a ti ṣe sẹ́yìn ẹ lórí ọ̀fẹ́ láti ṣe wèé tá a ṣe lọ́wọ́ pàápàá jùlọ tí bá tó ń bọ̀ wá ẹ lórí ọ̀fẹ́ láti notification rẹ̀ ó yá ẹ jẹ́ ká subscribe àwa tá a ti wá subscribe tẹ́lẹ̀ ẹ̀kan náà ni o ẹ̀kan notification ẹ ṣe gàdúgbò pọ̀ lọ́wọ́ yín nínú ọ̀bá tán lásọ ẹ̀jọ̀ tálẹ̀ kan náà ẹ rí wípé fídíò tí mo gbé jáde sẹ́yìn tó tẹ̀lé àwọn ọmọ sẹ́yìn yẹ́rì pé Ògbómọ̀ṣọ́ pọ̀ lẹ́gan tí dẹ̀ fi ń yé wa wípé Lèmọ́mù ọjà gbó tó lóun láti ilé ayé lára tí bàbá wa His Imperial Majesty ọba Afọlábí Ọláwálé Gandhi olùmọ̀gẹ́gẹ́ kẹta tí a ní kọ́ padà sílé ọlọ́pàá àmọ̀lẹ́bí ẹ̀kọ́ lọ́yẹ̀jú ọ̀rọ̀ rẹ̀ tó bá yanjú ọ̀rọ̀ tán kó yọjú padà sáà fún wọn padà. a rí wípé ọ̀rọ̀ rọ́bìtà tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó ń lọ rọ́bìtà bẹ́ẹ̀ gbẹ́yọ́ fẹ́ lọ́jọ́ ẹgbẹ́ ni òbẹ́ bá nǹkan mi lọ ni ọ̀rọ̀ sàjẹ́ jáde ẹ̀yìn rẹ̀ ń tààtò padà tó rí tẹ́sẹ̀lẹ̀ ni pé bàbá wa Ṣọ̀ún His Imperial Majesty ọba Afọlábí Ọláwálé Gandhi olùmọ̀gẹ́gẹ́ kẹta kájọ́ pẹ̀lú bàbá wọ́n pìrìsẹ́ǹtì Lèmọ́mù titun bàbá wa ẹnilẹ̀ ni Yàfá Alájàǹkàn ìmáàmù wa bàbá wa Abibulahi Hamdalahi Tijani Ayilara gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ wọ́n pìrìsẹ́ǹtì ẹ̀fọ́ ẹgbẹ́ rọ́bìtọ̀ tabalẹ̀ gbéyẹ̀wò a rí wípé gbogbo àwọn tó wà ní ẹgbẹ́ rọ́bìtọ̀ yẹn náà tí wọ́n jẹ́ àfà tí wọ́n jẹ́ imams tí wọ́n wà ń bẹ̀ yẹn ẹ̀rí pé tabalẹ̀ gbéyẹ̀wò náà ẹ̀rí pé kálukú náà wà lábẹ́ kábíyèsí kan ọba kàbí kejì ni dídẹ̀ ń jẹ́ wípé gbogbo wọn lọ́gbà fọba àlú wọn gbogbo wọn ń lọ́gbà fún ọba àlú wọn gbogbo wọn lọ́tẹríba fọba àlú wọn gbogbo wọn ni àríkọ́sí rere sì wà lára wọn nítorí wípé kó tó di pé wọ́n lè kóra wọn jọ ẹ̀rí pé lọ́dún tó pẹ́ wọn ti dẹ́gbẹ̀yẹn sílẹ̀ dẹ́gbẹ̀yẹn tó wá ti ń lọ tí ń kún sí tí ó fà tí ń sara sí tí ọgbọ́n ìmọ̀ àtòyí wá tó tún solo sí tọ́lọ́dọ̀ wọn ẹ̀rí pé kì í ṣe kékeré àná Ọlọ́run bá ní tá a bá wá wo Lèmọ́mù ọjà gbó nísìnyí ẹ wo àwọn tí ń tẹ̀lé lẹ́yìn ẹ rí i pé mo gbé fídíò jáde pé bàbá yìí àwọn tí ń tẹ̀lé lẹ́yìn ó fẹ́ kó ṣoríire àwọn tó jẹ́ alátìlẹ́yìn rẹ̀ yìí wọn ò fẹ́ kó lu àlùyọ nínú ayé kódà wọn ò fẹ́ kó ṣe rere ọ̀nà tí wọ́n gbà mọ́ra wọn iṣẹ́ tí wọ́n gbé fúnra wọn ní òye mi ṣùgbọ́n iṣẹ́ táwọn tí ń tẹ̀lé yìí ń gbé jáde èèyàn gbọ́dọ̀ bí ọmọ nínú kọ́ máa tẹ̀lé ọmọ ní tẹ̀lé tí ń tẹ̀lé Lèmọ́mù ọjà gbó yìí. gbogbo ọmọ pátá làgbà fún àbí ìjọba wọn ń ta kótókótó ìjábọ irú rẹ irú bọrùn gbogbo àwọn tí wọn kó káàkiri náà gan bí àwọn kan tó àwọn ọmọ padà sílé kékọ́ lọ sí ẹ̀bẹ̀rẹ̀ tìláyé àbí wọn tó dà díkà ike wọn lè bá rí bákan bákan wọn mú ọkọra yín káàkiri à ń da nǹkan ọtẹ tí ń bẹnu yín ẹjẹ lọ pàtì ẹ ti gbọ́ àwọn kọjá ẹni tẹsán pé ẹ ṣàṣì o lóyún nǹkan tẹtẹ lè ṣàṣì akápẹ tíà ní àjọmọ tíà ní kò sí àdánù tíà ogun náà lè ṣà ẹ sì yàwó ní tàbí kẹ ní stroke ní times 10 lè ṣàṣì bá sì bí ọdá lọ ṣàwá mo tún sọ fún yín pé tí ẹnìkan bá jókòó àṣàṣì ní òní yìí òní di ọjọ́ mẹ́jọ tọ́lọ́ fi dà ló ẹ máa tẹ́ni ẹ ti lè parí musa náà gbogbo àwọn ẹni Ọlọ́run àwọn bàbá wa gbà tí wọ́n fẹ́ òdodo wọn ṣàdúrà fún gbogbo àwọn kéékèèké náà à ń ṣàdúrà kò sí àga tí ó ṣe bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ máa dán tiyín o ẹ̀yin bàbá rí àlùbáríkà àkọlù yín o ní ti ń bí anú náà ní pé ẹni tọ́yọ̀ wà láàyè àpọ́nlé tó wá ń yẹpẹrẹ ara rẹ̀ wọ́n fẹ́ máa yẹpẹrẹ yín fẹ́ máa mú ikú láàyè yín àwa mùsùlùmí á ti ní ọ̀nà tá a lè gbà ṣe dáwà wa rọ̀ wá bí tó pọ̀ tó bá ti ń ṣe dáadáa ní kẹ́ ẹ dúró tì ẹ jọba ti ṣe dáadáa ẹ kú ń bẹ ẹ lọ bí wọ́n bá ti ṣe dáadáa kò sẹ́ni ọlọ́tọ́rìtì nínú gbogbo ẹ ti ń bẹ ìjọba nìkan ló ní ọtọ́rìtì àti kékeré lórí àṣà táwọn ọba ní ọba gan pàtì ìjọba ní so Islam wà rí ní tí Islam bá sọ ní ọba kan olè làdí alọ ìjọba gan olè làdí alọ ní tí Islam wà bá sọ iná ni gbogbo àwọn mùsùlùmí ó sì bá Islam wà mú Yunusa ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ṣe ayẹyẹ yìí ìwọ tí wọn bá fi ọ síbẹ̀ ọkàn jẹkára yóò rí bí o ṣe tẹ́tó ìwọ tí àmọ̀pọ̀ tẹ́tó wá kọrí wá máa ń wọ̀ ní Ìmáàmù kan níbi kan tára yóò yàn ọkàn bó ṣe tẹ́tó wọ́n ti mọ̀ pé ó dà gan àwọn ọmọ ìdáhùn ti bóyá lè ní certificate ìtìdá yìí lọ wọ́n máa fèsì Yunusa lọ pé fáwọ́kọ̀ sanáwì
wàhálà àkọlù àfànàwíyà abájan phd mọ́ gbogbo àwọn ìmọ̀ yẹn ni ìmọ̀ tó lè jẹ́ kéèyàn gbọ́n gbogbo ọmọ pátá làgbà fún àbí tó bá ń ta kótókótó ìjábọ̀ irú rẹ̀ irú bọ̀rùn gbogbo àwọn tó máa ń kó káàkiri náà gan bí àwọn kan tó àwọn tó padà sílé kékọ́ lọ́sẹ̀ bẹ̀rẹ̀ tìráyé àbí wọ́n tó dà díkà ike wọn lè ba àrí bákan bákan àwọn mú kóra yín káàkiri à ń da nǹkan rú ọ̀tẹ̀ tí ń bẹ́nu yín ẹjẹ́ lọ pátì ẹ sì gbọ́n àwọn kọjá ẹni tẹ́sán pẹ́ sàṣí o lóyún nǹkan tẹ́lẹ̀ lè sàṣí alápẹ́ tíà ní àjọmọ́ tíà ní kò sí àdánù tíà ogun náà lè sà ẹ sì yáwó ní tàbí kẹ́ ní stroke ní times 10 lè sàṣí bá sì bí ọdá lọ sàwá mo tún sọ fún yín pé tí ẹnìkan bá jókòó àṣàṣí ní òní yìí òní di ọjọ́ mẹ́jọ tọ́lọ́ fi dá ló ẹ máa tẹ́ni ti lè pa Yúnúsà náà gbogbo àwọn ẹni Ọlọ́run àwọn bàbá wa àgbà tí wọ́n fẹ́ òdodo wọn ṣàdúrà fún gbogbo àwọn kéékèèké náà à ń ṣàdúrà fún kò sí àgbà tí ó ṣe bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ máa dán tiyín o ẹ̀yin bàbá rí àlùbáríkà àkọlù yín o ní ti ń bí anú náà ni pé ẹni tọ́yọ̀ wà láàyè àpọ́nlé tó wá ń yẹpẹrẹ ara rẹ̀ wọ́n fẹ́ máa yẹpẹrẹ yín fẹ́ máa mú ikú láàyè yín àwa mùsùlùmí á ti ní ọ̀nà tá a lè gbà ṣe dáwà wa rọ̀ wá bí tó pọ̀ tó bá ti ń ṣe dáadáa ni kẹ́ ẹ dúró tì ẹjọ́ bá ti ṣe dáadáa ẹ kó ń bẹ ẹ lọ bí wọ́n bá ti ṣe dáadáa kò sẹ́ni ọlọ́tọ́rìtì ní gbogbo ẹ ti ń bẹ ìjọba nìkan ló ní ọtọ́rìtì àti kékeré lórí àṣà táwọn ọba ní ọba gan pàtì ìjọba ní so Islam wà rí ní tí Islam bá sọ ní ọba kan olè làlẹ́ àlọ́ ìjọba gan olè làlẹ́ àlọ́ ní tí Islam wà bá sọ iná ni gbogbo àwọn mùsùlùmí ó sì bá Islam wa mú Yúnúsà ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ṣe ayẹyẹ yìí ìwọ tí wọ́n bá fi ẹ́ síbẹ̀ ọkàn jẹ́ kára yóò rí bí o ṣe tẹ́tó ìwọ tí àmọ̀pọ̀ tẹ́tó wá kọrí wá máa ń wọ̀ ní Ìmáàmù kan níbì kan kára yóò yàn ọkàn bó ṣe tẹ́tó wọ́n ti mọ̀ pé kódà gan àwọn ọmọ ìdáhùn ti bóyá lè ní certificate ìtìdá yìí lọ wọ́n máa fèsì Yúnúsà sọ pé fọwọ́kọ̀ sanawi wàhálà àkọlù àfànàwíyà abájan phd mọ́ gbogbo àwọn ìmọ̀ yẹn ni ìmọ̀ tó lè jẹ́ kéèyàn gbọ́n. ó kó parun lẹ́nu tí ọmọ náà lọ òun pẹ̀lú ọba àlùjọ ń kọ̀tá òun náà lọ bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ló pilẹ̀ ọ̀tẹ̀ ló dá gbogbo wàhálà yìí kalẹ̀ ẹ̀ sì tó ń tì í ẹ̀ ń tì í lọ́nà tó tún máa forí sọ ọba yìí náà ni tí ẹ bá wá ń tìyàn tó yẹ kéèyàn gbà ẹ rí i pé tí Saheed Shittu gbé jáde láìpẹ́ yìí ẹ wo itú tí Saheed Shittu pa ẹ wo ọ̀rọ̀ tí Saheed Shittu sọ sí odidi ọba àlù nítorí Ìmáàmù Tọ́líà mo tún wá gbé kan wá sí fún wa kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn tí ń tẹ̀lé bàbá yìí àní wọn fẹ́ kó sórí irisẹ́ wọn ò bá rìn ìrìn tí ọ̀rọ̀ rẹ̀ ó fi níyanjú wọn ò bá rìn ìrìn tí ọ̀rọ̀ rẹ̀ ó fi tò kódà wọn ò bá rìn lọ́nà tí bàbá yóò fi ní àlàáfíà nínú lọ́kàn ara rẹ̀ nínú mọ́sálásí yẹn àti inú ilé àti gbogbo ibikíbi tí bá rìn sí ilé pọ́lọ́pọ̀ ọ̀dà mẹ́sẹ̀ ròyìn rẹ̀ kékeré pọ́lọ́pàá ní pọ́lọ́pàá ní bá ti lówó rẹ̀ ṣùgbọ́n kí ni tọ́fà tó jẹ́ pé bí ọba nọtọ̀ ọlọ́pàá ni bí ọba lọ́sùn ọlọ́pàá ni bí ọba jókòó ọlọ́pàá ni bí ọba ní ọlọ́pàá gbogbo bí kí ti máa ṣe wọ́n dàbẹ̀ nípa ti permanent ọlọ́pàá sọ́dọ̀ rẹ̀ kí ló fà ìfọkànbalẹ̀ àyà lè fà then àyà kíkọ́ sókè náà lè fà ọ̀nà méjèèjì ló lè gbà wáyé ṣùgbọ́n kí ló fà tiẹ̀ ẹ̀rí wípé gbogbo tí wọ́n jọ ń fàmọ́ra wọn yìí àwọn àpàdé pé yanjú ọ̀rọ̀ ara rẹ ni yanjú ọ̀rọ̀ ara rẹ pẹ̀lú mọ̀lẹ́bí kẹgbọ́ra yé tọ́rọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn mẹ́jẹ kátàrà wa o adìẹ bá àdúkùn aró òrukùn aró adìẹ ṣùgbọ́n kàkà tí àwọn tí ń tẹ̀lé lẹ́yìn yìí pàápàá jùlọ mufti ìlú wo kàkà tí ó fi bá arákùnrin yìí rin ìrìn rẹ̀ lọ́nà tí ó fi lálàáfíà lù rẹ̀ lọ́nà tọ́kàn rẹ̀ ó fi balẹ̀ ní gbogbo ọ̀nà gbogbo àyè lọ́nà tí ó fi rí mú mi lọ́nà tí ó fi lè rìn kọ́ yan káàkiri gbogbo ní Ògbómọ̀ṣọ́ láì ní pọ́lọ́pàá lẹ́yìn wọ́n láì wọ́n bá rìn. àníyàn bàbá yìí ni ò wá yé mi àníyàn wọn ò yé mi rárá o lè má múná sí gbà àníyàn wọn ni ò yé mi ṣùgbọ́n mo fẹ́ mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá kẹ́tọ́ rí wípé ǹjẹ́ bàbá yìí ń fi àlàáfíà ìyẹn mufti ìlú ìwòdùn pé wọ́n yọ láìpẹ́ yìí mufti ìlú yẹn gan wọ́n gbà lọ́wọ́ rẹ̀ láìpẹ́ torí pé bàbá yìí ó dìsáfò yìí tí wọ́n fi tẹ́tẹ́ ń fún yìí kò dìsáfò rárá kò dìsáfò ìwà rẹ̀ ọjọ́ ìjọsìn rẹ̀ gan ọjọ́ ìgbéwàsí rẹ̀ kalẹ̀ ọjọ́ ń tọ́jọ́ mọ́ owó ìtẹ́ ń fún yìí dẹ́ mo fẹ́ ṣèwádìí lọ́dọ̀ yẹn àfà mo fẹ́ ṣèwádìí lọ́dọ̀ yẹn bẹ́ẹ̀ nẹ́sìn Islam àbí bẹ́ẹ̀ nẹ́sìn mi nísìn tí yẹn bá jẹ́ ẹlẹ́sìn mi bóyá sìn kájámọ̀ ìjàgbẹ́ ká darúgbó ẹ̀sìn kankan ẹni tí ó ṣẹ̀sìn Islam tẹ́lẹ̀ tọ́pẹ́sìn mi ló sì dàbí kò tiẹ̀ lẹ́dẹ́sìn ẹ̀rí pé bá fẹ́ wọ nẹ́sìn Islam ni wọ́n wẹ̀ ní bóyá wọ́n kábí nǹkan ìmọ̀rú ìwẹ̀ yẹn tí wọ́n wẹ̀ sí nẹ́sìn Islam ẹ̀rí pé ìsọ̀tọ́ dání tí ó fi hàn wípé àlejò tuntun tó ẹsẹ̀ wọ nẹ́sìn Islam ni tó ti darapọ̀ nẹ́sìn Islam wọ́n wá ṣàdúrà fún wọn máa kọ́ láwọn kan tí wọ́n máa yóò sì máa jọ́sìn ṣé ní ẹsẹ̀ ń gbẹ̀yẹ̀ wọ nẹ́sìn Islam yìí ṣé ẹ̀sìn Islam tó fàyè gbà wọ́n suspend èèyàn kó nu ẹ̀sìn àbí wọ́n expel rẹ̀ wọ́n yọ kó nu ẹ̀sìn yẹn gàbàdà gbá eléyìí èsè tí máa tó gbọdọ̀ tó tájú pé gbogbo èèyàn ti bá sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ tó adàbùkù tó adàbẹ̀ ni kó dúró wá máa ń bàtà lọ pé kò sí nǹkan kan tẹ́nìkan lè fi òun ṣe pé kò sí nǹkan kan bó ṣe dùgbà dáwà yẹn tí gbogbo àfáà dáwà sọ́tọ̀ yẹn èsì tún ṣe kí àwọn àfáà ni tàbá wá wò dáadáa ìjọra ẹni báyìí ṣé kò lágbẹ́kẹ̀lé ṣé kò láfojúsùn ṣé kò ní àgbẹ́kẹ̀lé ṣé kò láfojúsùn ó yẹ ká kún fún àdúrà gidi àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá yìí máa ó yẹ ká kún fún àdúrà torí èrò ọkàn mufti ìlú wo yìí òun mọ̀ lọ́kàn ara rẹ̀ Ọlọ́run sì tún mọ̀ àníyàn bàbá yìí ní agbára wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ wípé bí ẹni tó kọ́ ọmọ ogun pamọ́ nìkan ni kọ́nà kọ́ sànù orílẹ̀-èdè yìí kọ́nà kọ́ sànù ilẹ̀ Yorùbá bí ẹni tó kó àwọn ọmọ ogun pamọ́ síbì kan tọ́kàn rẹ̀ balẹ̀ yìí pé tí wọ́n bá ti ké lọ́wọ́ kan báyìí wọ́n jáde ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe ń wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe sí rẹ̀ ẹni téèyàn mọ̀ rìn àjò rẹ̀ bóde ẹni ṣe fẹ́ mọ̀ tó jẹ́ ṣùgbọ́n gbogbo ṣe sí bàbá yìí kò dúró ní dúró kílẹ̀ Yorùbá lálàáfíà kò dúró ní dúró kí Ìmáàmù Tọ́líà yìí kọ́ fẹ́ lọ lórí òróró torí kò sí bí nǹkan ṣe le tó kò sí bí nǹkan ṣe le tó ṣe bọ́rọ̀ náà wọ́n fi sọ àwọn ọlọ́pàá náà ni ó jókòó lórí ẹ̀
ìgbà ìgbà mi bẹ nǹkan mẹ́ta lérò pé kò lè ṣeé ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí tó lè ṣeé ṣe nígbà míì tí ọba dẹ̀ wá ṣe é ṣe náà síbí yóò fi ìkànlẹ̀ fún nìkan yóò lọ́dọ̀ láfíà yóò sì mú ìwà táwọn sì ń dúró pé àdínkù ní kú mẹ́sẹ̀ ọlọ́mọ ṣàánú wa o pé wọn ò lè rí yọ tàbá wá gbogbo àfáà tí ń sọ eléyìí ṣe yẹ́rìí pé mufti lọ jẹ́ number one Saheed Shittu náà bọ̀tà bá wá kà wọn náà láwọn tó jẹ́ àfáà tó dúró tẹ̀lé wọn dì í kì í pé wọ́n pọ̀ lọ títí ṣùgbọ́n kílà ìgbẹ́kẹ̀lé wọn sáwọn eléyìí suspend kó nu ẹ̀sìn kẹtẹ̀ lé wọn kó nu ẹ̀sìn Islam kan lé wọn kó mẹ́fà pátá àwọn eléyìí ò fi ti ẹ̀sìn wọn ò fi ti ẹ̀sìn bí àwọn kan wà nú ẹ̀sìn láti máa da ẹ̀sìn rú ni èyí wá sẹ̀sìn nìkan láti máa milẹ̀ Yorùbá títì láti kó ìpayà bá oníkálukú ọ̀tọ̀ làwọn tí ń pààyàn bandit Boko Haram Fúlàní herdsmen yìí tí oníkálukú ń ronú lórí rẹ̀ ṣé láàrin ara wa lọ́tọ́ àyíká tó ń rí àwọn ẹgẹrẹ mìtì àwọn ẹbí ti èèyàn àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní fi ìlú lọ́kàn balẹ̀ wọn ò ní fi ogun lọ́kàn balẹ̀ mùsùlùmí ọkàn wọn balẹ̀ kìrìsìtẹ́nì ọkàn balẹ̀ oníṣẹ̀ṣẹ̀ ọkàn balẹ̀ pé sáwọn eléyìí ò tún ní dá ogun kalẹ̀ ọwọ́ dàbí ẹni wípé àbí ẹni ṣiṣẹ́ fáwọn kan ní ti wáyé yàn ṣé ọba ìlú ọgbọ̀dọ̀ mọ́jọ́ yẹn lójú ẹ rí i pé ìwé yìí náà wọ́n ti dá gbogbo wàhálà yìí kalẹ̀ ọba ìlú wọn kò sọ́ba mi tọ́jọ́ lójú mufti ìwé yìí kò sí àáfàá mi tọ́jọ́ lójú bí ìbá sí àáfàá ìlú wọn ẹ rí i pé ìwé yìí náà ìwé ti start lọ́sẹ̀ ìpínpá náà fèsì dìgẹ̀rẹ̀ olúwo ìyẹn ọba olúwo yẹn gẹ́gẹ́ dìgẹ̀rẹ̀ oní kì í sọba gidi ni mufti yìí gẹ́gẹ́ ṣe mufti láyé mufti irú lónìí borò ẹni tẹ́ ní ọmọ tí ó dẹ́gbẹ́ kìrìsìtẹ́nì ní tẹ́lẹ̀ ẹni bá tiẹ̀ dúró sípò kìrìsìtẹ́nì tó gbé rẹ̀ ọ bẹ́tà bí ẹni tí ń sọ̀tà kálá ọ̀sákolo yìí wọ́n ní ń ṣe kìrìsìtẹ́nì ń ṣe mùsùlùmí ìwúlò afẹ́gbàgbọ́ ní gbogbo ẹ̀ táyọ̀ bá dẹ̀ rí wọn ò ní sọ ìwó yìí náà ni kí ni lè mọ́mù yìí gan wá dàpọ̀ pẹ̀lú wọn kóńgó bojú wẹ̀yìn kó wo iye àfa àlálùbáríkà láàánú tó wà lẹ́yìn òun àtàkù àfa olóore táwọn wà lẹ́yìn kó náà owó kó gbé yẹ̀wò gbogbo àwọn tó wà lẹ́yìn tẹ́mi rí kọ̀ọ̀kan yìí bí mufti náà ni gbogbo wọn rí Saheed Shittu bí mufti ni ìgbà mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ mo fẹ́ ká wo fídíò yìí ká fi kọ́gbọ́n ǹjẹ́ bàbá yìí lè kú ònú wàhálà yìí táyé parẹ́ ìyẹn ìmọ̀ ọ̀jà gbósó lè kú ònú wàhálà tó wà yìí torí pé òun gangan lọ́kàn ara rẹ̀ ó lè máa plan ọ̀nà àtiyọ ṣùgbọ́n gbogbo àwọn tó dọ́rùgbà tó tọ́rọ̀ gbàká yìí òun gangan kò fẹ́ tẹ́ lójú wọn iṣẹ́ kí ẹ fẹ́ ṣe ìgbésẹ̀ kan tọ́tọ́ pé àjẹrìn báyìí but ó wo gbogbo àwọn tí sọ́kùsọ lẹ́yìn rẹ̀ jẹ́ dúró ti di pé nìṣókò ṣéwu nìṣókò sí wàhálà àwọn òlérí ọyọ kọ́ yẹ̀ jẹ́ pé òun ní àìdíà kan tọ́lọ́nà tó pé ó lè fi láti sọ́ọ̀bù sórí ẹ̀ ń wá ń wojú àwọn ẹni tó tẹ̀lé yìí kò lè dá ìgbésẹ̀ ara rẹ̀ gbé tó fẹsẹ̀ lẹ̀ ní ẹ o ìgbésẹ̀ tí yóò wá láti inú ara rẹ̀ tí ó fi òpin bá gbogbo wàhálà yìí tí ó mú kọ́kàn tí ẹ̀gbọ́n balẹ̀ tí ó mú kókó lórí adìẹ bàdókò àròrò adìẹ òun gangan ò lè dá ṣe má báyìí torí pé àwọn tó tò sílẹ̀ yìí gan jùlọ ibi á dẹ̀ dojú rẹ̀ kọ tóun gan bá sọ pé òun ò ṣe mọ́ gan ha ṣé wàhálà kọ́ lélẹ́yìí ọlọ́mọdé ká ha nítorí mu wá sọ eléyìí ni wípé ká máa wò káfi kọ́gbọ́n ni bí èèyàn bá lẹ́nìkan tó lóun nífẹ̀ẹ́ èèyàn tó ń jà fún yàn kéèyàn wo bí ṣe ń jà ṣé ìjà tí yàn padà lọ fi sóríire ni àbí tábùkù fi kàn yàn ṣé ìjà téèyàn jà tí àlàáfíà padà dé bálé ayé yẹn ti gbégbó dé báyàn ní báyàn jà ni àbí ìjà téèyàn fi ṣubú pátápátá tí ò ní dìde mọ́ ọgbà kéèsì gidi torí mufti ìlú ìwé ìjọba wò dáadáa kò yẹ nínú ẹ̀sìn Islam bí Islam ṣe ní ètò tẹ́ fi ń gba èèyàn wọlé fún láti darapọ̀ mọ́ ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ló yẹ kó ní ọ̀nà láti wò ó pé bá ti gbé èèyàn yẹ̀wò tí gbogbo àwọn àfáà bá sọ tí wọ́n bá ti pèsè sí ọjọ́ tèèyàn gidi ó yẹ kí wọ́n lè kọ lẹ́tà fún kókó nú ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn Islam ni káwọn fọ́ dá mi lóhùn eléyìí ò fi ti àríwá ọ̀dẹ̀ ní mission sílẹ̀ àká ìlànà òsì àbọ̀gbọ́n ìlànà òsì ṣùgbọ́n gbogbo òrìn tí wọ́n rí ọ̀nà tí ogun sáfi wọlé Yorùbá tí wàá dáwọ́ fi wọ̀ ń ké sáwọn Ògbómọ̀ṣọ́ ìgbà Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ gbà ẹ sọ́ diwọ́ ẹ sọ́ dẹ́yìn ní ó tún dákọ̀ ẹ̀pẹ́ nígbà kan náà pé wọ́n tún faru wàhálà tó jọba ilé lẹ́lẹ́pẹ́ pé àwọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbà kún ọ́ dàrú ni wọn ọ̀gbọ́dọ̀ gbà fọ́ba wọn ọ̀gbọ́dọ̀ pọ́n balẹ̀ ẹ gbogbo àárín yẹn ní èdè tẹ́ pé ọmọ kékeré gan ọ̀gbọ́dọ̀ mọ́ sọ ìwọ ń pọ́n bàálù tiẹ̀ lé ọ̀n kẹ́ ọba àlù tiẹ̀ gẹ̀gẹ̀ ọ̀n dẹ̀ ń ba ọba àlù onílù jẹ́bẹ̀ náà Saheed Shittu náà ẹ tẹ̀lé mi ká lọ ká wo fídíò yìí ká tún wà níyẹn bàbá yìí ǹjẹ́ ń fẹ́ lè àfihàn fúnlẹ̀ yìí ẹ dákun ẹ bá wa kọ́mẹ̀ntì sábẹ́ fídíò yìí tó wá pé àdúrà lọ́rọ̀ rẹ̀ báyìí jábọ̀ ẹ jẹ́ ká máa ṣàdúrà fún ẹ bá wa kọ́mẹ̀ntì sábẹ́ rẹ̀. mo kí gbogbo àwọn ọmọ ìyá wa ní inú ẹ̀sìn Islam gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọmọ ìyá tẹ́ jẹ́ mùsùlùmí nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rẹ́ wa bàbá wa imam fún gbogbo Ògbómọ̀ṣọ́ land Sheikh Tolhat Yunus Sheikh Dr. Tolhat Yunus ẹni tí àjọ fẹ́ràn ara wa ni wọ́n ìgbà tá a rí wọn lólódodo àdúró tí wọ́n àlátán àwọn èyí sì látán ìgbà bá ti dúró àdúró ni alhamdulillah bàbá ti kọjá pé ayọ̀ ẹni tó bá lóhun ọyọ bàbá ní ìsìn ẹ̀kan dára rẹ̀ láàmú lásán ni bí èèyàn bá sì lẹ́yìn ó fọ èèyàn rọ́pò ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun náà dára rẹ̀ láàmú lásán ni wọ́n gbá géèmù ni wọ́n á sùn yọ́ lọ sùn àmọ́ ìyá ìdílé àwọn àfáà àmọ́ ń pọ́n wọn lé àwọn àfáà gangan fúnra wọn tó bá ń bẹ láyé àmọ́ ń pọ́n wọn lé tó bá kúrò láyé àtọ̀ máa pọ́n wọn lé lọ gbogbo àwọn àfáà wa pátá ẹ rí i pé àwọn èyí akọ ẹnìkan kan nù wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí yóò mórí bọ́njọ́ àlìkíyàmọ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò sórí eré ńjọ́ àlìkíyàmọ̀ o gbọ́dọ̀ róòtọ́ kọ wá bù
òwò gbọ́dọ̀ wà rí rọ́kọ̀ wa máa tẹ̀lé tó bá ń jó òótọ́ ni a máa sì kíni láà máa pè lóòótọ́ òun láà sì máa support irọ́ àgbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ àánú àgbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ tí ẹnìkan bá ń sọ tí ọ̀dà kò bá já àfa nítorí ọjẹ́ tó bá ń sọ tí ọ̀dà àgbọ́dọ̀ correct ẹ̀. Lónìí a fẹ́ sọ fún wa wípé ìmáàmù Tọ́láhá ìmáàmù Ògbómọ̀ṣọ́ land ó ti kọjá pé èèyàn á sọ pé àfẹ́kàn yan ìmáàmù inú ààfin ìmáàmù tí máa kírun àbínú mosque mosque gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá yányán Ògbómọ̀ṣọ́ land tí wọ́n mọ̀ òun náà ni ìmáàmù Tọ́láhá ti ń kírun ẹni kò sì yọ kò dẹ̀ sẹ́ńtì ọ̀yọ́ bí èèyàn bá fẹ́ lò lágídí àwọn gan ṣetán àti kojú ń tọ̀hún lágídí. Ìmáàmù wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n kájú ẹ̀ Ọlọ́run jẹ́ mi ogun ẹ máa gbọ́ o. Wọ́n lẹ́yìn kan wá sọ yí pé ẹni tó bá ti fà á lẹ̀ ìgbà wo lọ́bọ̀ fà yàn lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ èyí bàbá tó ẹsẹ̀ jẹ ní ẹ tí ì ṣe mùsùlùmí yọ̀wọ̀ àfa ẹnìkan lẹ̀ fún yín ẹni tó yẹ pé ó ń ṣe Kùránì ká lórí irun kí lẹ fẹ́ fi wéra wọn náà ìwọ tó ń sọ̀rọ̀ gangan fúnra rẹ̀ ìwọ tó ń sọ̀rọ̀ pé ẹni ọba bá ti fà á lẹ̀ lágbà ní rábítà àwọn bàbá wa ni o rábítà àwọn bàbá wa ni o nàbà wán ìwọ tó kọ́ ń sọ̀rọ̀ ohun nàbà wán ni pé kí ló ní lọ kí ni ìmáàmù tó lọ fẹ́ yọ yìí kí ló ní lọ that's number one. Ìmáàmù tó fẹ́ mú wáyé náà kí ló náà ní lọ kí ni ipò rẹ̀ ìmọ̀ rẹ̀ tọ́kájú máàmù ni irú ìborùn mo kàn fẹ́ sọ fún máàmù Ògbómọ̀ṣọ́ wípé ẹ máa rẹ́rìn tí ní oge rẹ̀ máa jẹ tọ́kì ẹ máa jẹun tó bá dáa kí ló dé nítọ́lọ́ ń ṣe fún yín ń bẹ lọ́dọ̀ yín kì í ṣe propaganda kì í ṣe báyìí ń bá yín wọ́n kàn ń pọ́n yín lásán àwọn kan wọ́n kàn ń pọ́n wọn lásán ni wọ́n tẹ́ ẹ bá ní wọ́n ní sánáwì lọ́wọ́ yẹ kí èèyàn chẹ́ẹ̀kì sánáwì yẹn ẹ̀yin ní sánáwì lọ́wọ́ àdẹ̀ rí níta ìfi sánáwì ṣe lórí mímbàrì ẹ tún ní PhD lọ́wọ́ gbogbo ayé lọ́mọ ẹ kéde kágbọ́ ìbá ní PhD ni wọ́n bá ti wọ́n á lẹ́nìkan tí ó tó yín olóhùn wọn yan ẹnìkan tí ó tó yín ìtẹ́yìn náà ti mọ̀ pé ìṣe pápì lolo àbí wọ́n máa pè àwọn bíi bàbá sùwé àwọn irú eré báyẹn tí èèyàn bá ti ń wò èyí banújẹ́ ẹ̀rín wọ́n fẹ́ kéèyàn sí kíni o kéèyàn orin ẹ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣe á bá a ṣe kíni o bá a ṣe rí yìí àkọ́jọ́ ọ̀kọ́ sọ fún yín ni pé ní rábítà ìrìn èèyàn mẹ́ta ní bẹ́ẹ̀ ní ìbámu sọ́dọ̀ tàwa o ìran aláwọ̀ kọ́ orú àwọn tí wọ́n ń da rábítà rú wọn ọ̀pọ̀ ẹ̀yìn èèyàn ẹ má bu àwọn bàbá wa ní rábítà o àwa ń pèpè fún rábítà kún ó rìvọ́ọ̀mù ẹ̀ kí wọ́n reorganize ẹ̀ nítorí pé aláìkí àwọn ẹni Ọlọ́run àná ni wọ́n dálẹ̀ àwọn ẹni Ọlọ́run sì tún ṣẹ́kù ní bẹ́ẹ̀ náà dì í sìn rábítà ní ìran mẹ́ta tí ò rojú mádàrú wọ́n ní àwọn bàbá wa tí sùúrù wọn pọ̀ àwọn àfáàgbà ọ̀jọ̀gbọ́n sùúrù wọn lọ pọ̀ àwọn kejì wọn dákẹ́ kí wọ́n mọ òdodo kí wọ́n mọ ń tọ́ ìyá ṣe ẹ rí i pé nígbà wọn fẹ́ máa sọ̀rọ̀ pé bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní sọ ó lẹ́yìn tí ń sọ kódà tó bá di lọ́la tí adarí rábítà gangan bá wa sọ á ti mọ̀ pé wọ́n pè sí wọn lẹ́nu ni kì í ṣe president rábítà o torí president rábítà àáfàá wa ni o wọ́n kéwú níwò o wọ́n gbọ́n gan wọ́n dẹ̀ ní làákàyè ìtọ́pọ̀lọpọ̀ ń wò làwọn náà ń wò ọ̀jọ̀gbọ́n ni wọ́n àwọn èèyàn ń bẹ ní rábítà tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn ará kejì wọ́n dá lé ni wọ́n àfẹ́ kíkọ́ bàjẹ́ ni nígbà táwọn òsìn rábítà lọ́jà máa sọ̀rọ̀ báyìí tí ìwé èmi àti ẹ náà ta tinú ń bí tá a bá súnmọ́ rábítà ǹjẹ́ àwọn bàbá yẹn ṣe làánú òsì á dá lé títọ́ lọ́wọ́ ó fi yanjú ẹ̀ ṣùgbọ́n mo rò bí àwọn bàbá wa ò ní dá lé kọjá bó ṣe yẹ kí rábítà ọmọ bá fò iye yìí lélẹ̀ torí tí wọ́n bá dá lé jù kódà rábítà ó gbèpè láti sánmà lóyún náà lẹ́dínà káfà rúmi bá ní Israel àwọn tó yá kéńté inú àwọn bà ní Israel rà wọ́n ṣépè fún alálìsáni Dawuda wa Isa ibn Maryam alálìsáni ṣe Musa Isa àbíkẹ́ Dawud alálìsáni Dawud wa Musa wa Isa bí
ibn Maryam dhalika bima asaw àwọn yẹn tó ṣe wọ́n ni pé wọ́n sẹ́lọ̀ ni o rọ́bìtọ̀ gbọ́dọ̀ sẹ́lọ̀ dhalika bima asaw wa kanu yahtadun wọ́n tún wá kọjá àlà èèyàn tiẹ̀ máa ń àwọn èèyàn máa pariwo pé rábìtà ti fẹ́ máa sẹ́lọ̀ pẹ̀lú kí wọ́n máa ṣe déédéé o pẹ̀lú kí wọ́n máa sọ̀rọ̀ o wa kanu yahtadun wọ́n tún kọjá àlà rábìtà kò ní sẹ́lọ̀ kò sì ní kọjá àlà lágbára Ọlọ́run torí àwọn bàbá rí ti mẹ́mbẹ́ kanu la yatanahawna عن المنكر فعلوه أو عن منكر فعلوه لا يتناهون عن منكر فعلوه sẹ́ẹ̀rí tí wọ́n bá ṣe nǹkan kan tí ó rọ̀ǹkì wọn à ní kọ́ rẹ̀ tẹ̀ tí wọ́n bá láwọn tó ṣe tí ọ̀dà wọn à ní sọ fún wọn pé nǹkan ṣe yí ọ̀dà walabisa ma kanu yaf'alu ọlọ́run ní sí ọ nǹkan ṣe. ọlọ́run ọba àlékè ọlásẹ̀ ẹ̀yà ìmọ̀ ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم àwọn ànábì Ọlọ́run méjì ló bí wọ́n ṣépè níbi kí wọ́n máa support tí ó yẹ wọ́n support àbí kí wọ́n dá lé níbi tí ò ti yẹ kí wọ́n dá lé tọ́lọ́run bá sọ pé ẹ̀ṣẹ̀ wọn ni pé wọ́n ti kọjá àlà ẹni bàbá wa ní rọ́bítọ̀ tí a mọ̀ pé dá lé ni o ẹ sọ̀rọ̀ ní ìsìn ẹ má jẹ́ kọjá àlà torí àwọn èèyàn tí ń pariwo gbogbo ẹni ọba fẹ́ràn ànábì Muhammad sallallahu alaihi wasallam bá fẹ́ràn Ọlọ́run àtànábì ẹ̀ kókó ń rọ́bítọ̀ yóò sì já síbi kan firstly mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé rọ́bítọ̀ ti weak wọ́n tún wá ń weak ẹ̀ nígbà tí odidi Ògbómọ̀ṣọ́ ọba wà náà rọ́bítọ̀ kí á nìtumọ̀ rọ́bítọ̀ tẹ́ ẹ bá rí àwa wò ní rọ́bítọ̀ àfọ́ọ̀sì mọ́ọ̀mù akọ́kọ́ wà ń bẹ̀ ni ẹ ti gbọ́ dáadáa irú òde yín tó mọ́ọ̀mù wá a mọ̀ sí èmi yìí mọ̀ sí èmi gangan mo sọ fún kábíyèsí pé ẹ jẹ́ wọn lọ sẹ́yìn tí mo pa àfẹ́ bá nǹkan jẹ́ nu o tí wò bá kó ń bẹ́ kì í ṣe rábítọ̀ ilẹ̀ Yorùbá mọ́ Ògbómọ̀ṣọ́ lẹ́fẹ́ jẹ́ jáde kó ń bẹ́ yìí mo rẹ̀ pé mo ń bọ́ àbẹ́ tó bá kó ń bẹ́ kí lẹ́yìn ṣe sẹ́yìn mọ̀ pé rábítà tẹ́ ń gbé lẹ̀ Yorùbá kò sí kó ń bẹ́ gan tẹ́lẹ̀ ẹ̀sìn parọ́ gbélé Yorùbá ni kò sí kò ẹ̀ mọ bẹ́ẹ̀ nítorí tí Èkó òfin sí ń bẹ̀ ìwà màdàrú yìí kò lè jẹ́ kí Èkó wá ronú pé jẹun wà ń bẹ̀ bí màdàrú bá sì wà ń bẹ̀ o. rọ́bítọ̀ ẹ̀yin bàbá wa ẹlẹ́ẹ̀kejì tí mo débẹ̀ ni o ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ torí mo mọ̀ yín dáadáa ẹ̀yin bàbá àlùbáríkà àfáà ṣúgà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn onílàákàyè ni o àwọn máa mú wa nìbàdàn wọn bẹ̀ẹ̀ àwọn máa mú wa ọ̀pọ̀lọpọ̀ máa mú lisa àwọn máa mú tó ní làákàyè bẹ́ẹ̀ inú wọn náà ni Dr. Yunus náà ní àwọn làákàyè táwọn wò mọ̀ rọ́bítọ̀ lára náà nù máàmù tàwa náà nílùú wo Dr. Abdulmumin àwọn táwọn wò mọ̀ yín lára náà nù táwọn èèyàn bá ti rí i pé rọ́bítọ̀ yà yàkuyà wọn ò fi rọ́bítọ̀ lẹ̀ àá jẹ́ pé rọ́bítọ̀ wọn parẹ́ orí ẹni tó ti wá parẹ́ òun náà ó sì parẹ́ ẹni ọba yìí rọ́bítọ̀ jẹ́ sẹ́yìn ẹ̀yin bàbá ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn máa béèrè pé ìran mẹ́ta mo pé wọ́n wà ń bẹ̀ ìran aláwọ̀kọ́ wọ́n ń ba nǹkan jẹ́ wọ́n kéré gan tí ẹ̀yin èèyàn wa tí mo fi dákọ̀ bẹ́ẹ̀ ta ní ká mọ bá sì tà á mọ́là báwo la ṣe fẹ́ dí pẹ̀lú rọ́bítọ̀ rọ́bítọ̀ iṣẹ́ ọwọ́ àwọn àgbà ni o iṣẹ́ ọwọ́ àwọn ẹni Ọlọ́run ni o bàbá wa Sheikh Adam Ali lórí bàbá wa Murtado Abdulsalam nìbàdàn Elékùrọ́ bàbá Madu bàbá Sheikh Abaki Muhammad akáwọn bàbá bẹ́ẹ̀ lọ àwọn náà ṣiṣẹ́ ìgbésẹ̀ nìkan o àwọn òsì fẹ́ kọ́ fọ́ ṣùgbọ́n ó weak ó sì ní ìdí reformation àkànpariwo pé kí wọ́n jẹ́ kán rìvọ́ọ̀mù ẹ̀ kàkà kí wọ́n wá rìvọ́ọ̀mù ẹ̀ ẹ wá ń fa àyè gbọ́tẹ̀ ọ̀tẹ̀ tí máa tẹ̀yàn ọ̀tẹ̀ tẹ̀ ń fa àyè gbà tẹ̀ wá ń jẹ́ kẹ́nìkan máa gbẹnu rọ́bítọ̀ sọ̀rọ̀ yóò tẹ̀ rọ́bítọ̀ ẹ wá máa gbọ́ dáadáa jẹ́ ń sọ nǹkan ń pè rọ́bítọ̀ fún yín ṣe rọ́bítọ̀ tẹ̀ wíwùn registration rate ti stable o àkọ́kọ́ ni wọ́n kọ́ fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nù nǹkan ń pè rọ́bítọ̀ registration yín gẹ́gẹ́ ò tí ì ṣe kíni kò tí ì stable pé ìjọba mọ̀ yín officially pẹ̀lú òfin kí ló dé nítorí wípé
iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ táwọn bàbá wa gbé kalẹ̀ ni wọn èlé èèyàn rọ́bítọ̀ òfin tí rọ́bítọ̀ ń lò táwọn èèyàn kan bá dìde pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dàrú ń dàrú àárẹ̀ ó ṣe rọ́bítọ̀ mo kọ́ ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ ọmọ yí ẹ̀yìn kan nítorí ẹ̀ tí ó yéhun ẹlẹ́ni mẹ́sẹ̀jì ìkejì rọ́bítọ̀ tẹ́ wí àjọṣe ni o ọ̀rọ̀ iṣẹ́ ọtọ́rítì o àpérò láṣẹ lórí ìmáàmù kankan lè yàn lè yọ gbogbo tẹ́ ń sọ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ìjà ń pè lÓgbómọ̀ṣọ́ ìmáàmù bẹ̀ ẹbí sẹ́ra mosque ní lè yàn yàn síbẹ̀ lè yọ ẹni tí bá ń bẹ̀ ń bẹ̀ ẹ wá ní ààfin lẹ́ ń lọ ààfin bú ààfin ọba èyí tí ì ṣe mùsùlùmí ṣé òun mọ nǹkan kan pa ìsìláàmù ni ṣé tí ìyá ṣe mùsùlùmí kọ́ bá yín fa olódò kan lẹ̀ kó lè bá àwọn báyìí náà ṣe àbí èyí sọ̀rọ̀ rọ́bítọ̀ lèyí àwọn bàbá wa ń ṣe sùúrù mo ti tẹ́ ẹ jẹ gan àwọn bàbá wa ń ṣe sùúrù ògùn kálukú ń ṣe sùúrù ìyẹn ló bí ebi nínú rọ́bítọ̀ gangan nìkan ti mì wáyé nínú most important city tí ń jẹ́ rọ́bítọ̀ lónìí ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ kàmá because àwọn tó bá jẹ́ pé Ọlọ́run bá dáadáa tó ń jẹ́ olódodo tó ń sì ń sọ ara wọn ò lè balẹ̀ níbi kẹ́nìkan á máa fi ọ̀rọ̀ lọ́lẹ̀ ní bàbá wa ọ̀nà mẹ́ta ní rọ́bítọ̀ pín sí àwọn kan ń bẹ tí wọ́n sì ń da nǹkan rú ẹ pè wọ́n ṣàkíyèsí ó tó gẹ́ ẹ má jẹ́ wọ́n sọ yín lẹ́nu wọ́n ti wíìkì yín débì kan o number 2 ẹ̀yin bàbá wa gangan tá àwa máa ń pọn lé ibikíbi tá a bá ti bá yín a máa ń pọn yín lé lọ́ra àwa lágbà o àwa lẹ́yìn tá a máa ń pọn lé o irú mo ṣe wá síbí nísìn àwọn àfáà mi àwọn ọ̀gá mi tí a bá tún ní tí mo tún sọ ó kù sí bí ní tó gbọ́ lágbà Ọlọ́run tó wá dìgbà míì àní sọ bẹ́ẹ̀ mọ̀ àwa máa ń gbọ́ràn ò láti lọ bọ́lọ̀ bá ṣe máa pa wọn tá à ń pọn lé bá ṣe máa pọn lé wọn pé nípa àwọn wá ipò kankan ní ìdí ipò mo ní ipò tó ju the Grand Mufti of Yorùbá lọ mo ní ipò tó ju bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ gbọ́ dáadáa àfáà tí máa jáde lọ ìpàdé àgbáyé ni mí lórí Islam èmi ni mo sì ń darí gbogbo ilẹ̀ Áfíríkà lórí ọ̀rọ̀ Kudus tí sèpásáṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ní Islam gbogbo àgbáyé gbogbo West Africa ń bí ẹni tí mo mí ni pé Áfíríkà dúdú bí orílẹ̀-èdè 15 ni á Côte d'Ivoire ni o Mali ni o Senegal ni o aráàlú kò sí Senegal bẹ́ẹ̀ Mali bí ni o Niger ni o gbogbo àwọn orílẹ̀-èdè Áfíríkà tá a wà ní West bí president gbogbo rẹ̀ tí wọ́n dìbò yẹn ní conference tí wọ́n fẹ́ sẹ́ni kankan tó tako ní gbogbo country 15 yẹn kò sẹ́ni kankan tó tako gbọ́n náà ní ẹni tí wà ń bẹ́ lọ́wọ́ àti wà lẹ́nu struggle ó ti lé 25 years èmi ni president ẹ̀ wọ́n àìfi bùgá o ẹ máa ń fa nǹkan sìn lágbára Ọlọ́run ẹ máa rí àwọn èèyàn tí ó sọ̀rọ̀ wá láti more than 50 country tí 15 yẹn wà ń bẹ́ ètò ìṣe pé kí ni o mo tún wà ní board of trustee institution ńlá tí mójútó Kudus lágbàáyé lẹ́fọ̀ àgbáyé lóyún àti Europe àti ilẹ̀ Lárúbáwá àti Africa board of trustee náà ni so tí ó jẹ́ ẹnu wọn bá tá à ń rí lóye àti mọ̀nà kí nǹkan ó lè bá a dá tá a náà bá ń sọ ó yẹ kẹ́ ẹ máa consider rẹ̀ díẹ̀ ìyẹn la fi sọ fún ayé pé àwọn àgbàlagbà tí ń bẹ ní rọ́bítọ̀ yẹn á fẹ́ràn rẹ̀ torí nǹkan méjì àwọn bàbá wa tó dálẹ̀ àkọ́kọ́ ìkejì ni pé àìdíà gidi ni wọ́n gbé kalẹ̀ rọ́bítọ̀ gangan fúnra rẹ̀ àìdíà ṣùgbọ́n ẹ rìvọ́ọ̀mù ẹ̀ kì í ṣe bó ṣe rí láyé àwọn bàbá wa ló ṣe rí ní ìsìn àtọ́ ti wá rí ẹni tó yọ pọ́npọ́rọ́ tì í tó fẹ́ wíìkì ẹ̀ wọ́n fẹ́ destroy rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu láì níṣẹ́ kan tí ó ṣe kò lówó tí ó gbé lẹ́wọ̀n kò sì nímọ̀ kan tó kọjá àtàrà yòókù àfi kíkà múra kàkàkàkàkà àlẹ́ wọ́n sì ṣẹ̀ṣẹ̀ máa wọ́ ẹlòmíì lọ mítìn ní kó tó débẹ̀ kì í ṣe pé ó tó bí àti rìn mọ́ ìwé mi ní ìsìn wọ́n rìn lọ lé mo lè rìn wá bí ọmọ rìn káàkiri ẹgbẹ́ ìsìn ẹlòmíì ọ̀bẹ̀rù Ọlọ́run kan wọ́yé kò sí làákàyè ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ làákàyè màdàrú sá
ó tó sinmi rọ́bítọ̀ àwọn tí ń da nǹkan rú wọn à pọ̀ ẹ̀yìn yẹn nítorí pé wọn ò pọ̀ ni pé ẹ má rò bí wọ́n ṣe tóun wọ́n lè lọ títí ọlọ́run fẹ́ kí wọ́n fìtínà tiwa fásìkò kan tó bá yá wọn jàbọ̀. Nọ́mbà 2 àwọn bàbá wa tó dáa àmọ́ wọ́n dáa lé dídá lé ní ń pọ̀ jù lẹ́fí rò bí wọn ò sí àwọn bàbá àlùbáríkà wọn bẹ̀ ó ti ń pọ̀ jù ni. Ẹ̀kẹta làwọn tó pé wọn ò tiẹ̀ mọ̀ kankan nípa nǹkan tí ń lọ àwọn kan jókòó mítì lásán ni wọ́n kàn jókòó mítì lásán ọlọ́run ọmọ nǹkan táwọn wá ṣe ní rọ́bítọ̀ àwọn náà pọ̀ ìtọ́pọ̀ jù làwọn bàbá àlùbáríkà àwọn máàmù ńláńlá bíi máàmù bàbá wa máàmù Ìbàdàn president general afáwà àgbà ṣúgà bẹ́ẹ̀ 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 lọ. Nam ìmáàmù Tọ́lá pẹ̀lú ọ̀rọ̀ yìí pé ìmáàmù kan làwọn ó gbà ṣé ẹ̀yin ọmọ pé ààfin ti yàn máàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni bàbá kí ló tuntun mẹ́. Bẹ̀tá ní àwọn èèyàn mọ̀ sí máàmù lónìí tí ò pamọ́ nínú Ògbómọ̀ṣọ́ kó tó pamọ́ ní outside kíni Ògbómọ̀ṣọ́ ó tó jẹ́ máàmù ó tó fi sẹ́rán kò rújú kankan bẹ́gàn bá ti fọ́ ọlọ́pọlọ àbọ̀ fọ́ lójú lókù ẹ̀gàn wọ́n sì máa ba ayé èèyàn jẹ́ ẹ̀gàn máa ba ayé èèyàn jẹ́ ni bí èèyàn bá dá ẹ̀gàn ó sì sọ ọ́ di jákujàku. Ìmáàmù Tọ́lá ni ọ Yunus Tọ́lá dọ́kítúrù ni fàkéhù ni ó gbọ́ ẹ̀sìn yìí ẹnu wọn bá àmọ́ tọ́lọ́hún fún ó ń lò ó a sì gbádùn gbogbo àgbáyé ní gbádùn ẹ̀ àdúgbò ọ̀dọ̀ lọ èyí ò bá wọn. Stand wa dẹ̀ ni pé àwa pẹ̀lú ẹ̀ títí láíláí àti gbogbo àwọn bàbá ìkú náà. Ìtọ́tẹ̀lé ilé bàbá wa Adam àlè lórí mo máa ń tẹnu mọ́ fún wa gbogbo wa pátápátá ẹ ṣọ́ra o ilé ẹni Ọlọ́run ni ẹni tó dá mọ́lẹ́bí ilẹ̀ Agége bàbá lágége bàbá tó ní mọ́ríkàsì àti mọ́ríkàsọ ẹ̀ bàbá àlùbáríkà ni tọ́lọ́wọ́n bá fàlùbáríkà ṣiṣẹ́ rẹ̀ àmì takolé ńlá àti láì kò sí ibi tọ́lọ́wọ́n ò ti lè fa ìdọ̀tí yọ bí irun bá kún yóò nẹ̀ná. Bàbá tí wọ́n bá sì ń pẹ́ nìkan lálẹ́ fa Sheikh Adam àlè lórí kẹ́ ẹ gbọ́ dáadáa ẹni ọba ń tẹ̀lé ntí bàbá wa Adam àlè lórí ń ṣe ni o àdéhùn kan ṣoṣo tá a mọ̀ wọn náà ní àfàwà Fadilatu Sheikh Sauban jami'i ní o tọ́kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá alimu ni mudirul madrasa muhassisu mudirul madrasa da'iya ẹ lè gbọ́ kótókótó lẹ́nu tí wọn kí láyà fẹ́ dára yín láàmú sí tẹ́ bá rẹ̀ nìkan tí bá ṣe wàfàyín náà máa lò ó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ bọ́lọ̀ ti dálé ayé nù méjì náà ni kùndàrú àti ọmọ rẹ̀ so Sheikh Adam ilé wọn ò bàjẹ́ kò sẹ́ni tó lè bá lé wọn jẹ́ ọlọ́run bá ti kíìpù léhùn ni a fi ń rírú àwọn Justice Abdullah nínú léhùn a fi ń rírú àwọn àfáwà Sheikh Sauban ọbẹ̀ àbí àbáwá Al-Ketuwi àwọn àfáà àgbà ẹ̀ lè rí pòtòpòtò lọ́dọ̀ wọn kẹlẹ̀ nǹkan fẹ́ sọ pé kìíní ẹ má ta bá àwọn ènìyàn ọlọ́run rárá àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí pé mi pé ó yẹ ká dá rọ́bìtọ́tul ulama wà al-a'imma ti súnà lẹ̀ wàláhì ṣe ẹ̀rẹ́ mi tí mo ṣe wà yìí èmi mọ̀ pé ó ń súnà ń bẹ́nu sófí tó gbà pé tọ́lọ́n bá ti wí táwọn ìbá ti wí èmi lájú èmi rí náà o ẹ̀ lè máa pé kí n máa tẹ̀lé èèyàn kí n máa fọlọ́fọlọ́ rá o tí wọn bá rí fọ́ọ̀mù èyí ìjókòó Federation of Ahlus-Sunnah wal Jama'ah wà bí wọ́n bá sì tún dá ti Ahlus-Sunnah náà lẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n kí ó jẹ́ pé súnà tá a wíhun tá a bá rí pé tilẹ̀ Yorùbá yìí ni a sì fẹ́ ìṣọ̀kan afẹ́ dáadáa gbogbo ẹni bá ti gbà pé òun wà lórí kìtáàbù àti súnà òun gba Kùránì gba díìsì náà ni kì í ṣe pé àwa máa fi ẹgbẹ́ pín wọ́n mọ̀ sí pé mistake táwọn yìí ṣe náà làánú ṣe kò sí tó burú bẹ́ẹ̀ n tí ó ń ṣẹlẹ̀ tí gbogbo rẹ̀ tá a fi ń ní ìdí mi ẹja dá mi lẹ̀ wọ́n ní pé kò sí Islamic authority kò sí Islamic authority ìgbà táwọn bàbá wa ní rọ́bìtọ̀ jáde àwọn èèyàn fẹ́ fún ọ ní authority wọ́n fẹ́ fi àpọ́nlé authority sí ala ṣùgbọ́n
iṣẹ́ táwọn kan ń dán wò rú tí ó ṣẹlẹ̀ yìí náà ó jẹ́ àmọ́ yìí pé àṣeyẹ lẹ́nu àṣeyẹ láṣẹ. àwọn bàbá wọn gbọ́n pọ̀ wàláhì wọ́n lè yọ ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí ìwọ̀n lágbára dé. tí wọ́n bá yọ ìmáàmù gbogbo wa láṣọ pé ìwọ ìmáàmù wọn ti yọ náà ní táwọn bàbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì láàrin. ṣùgbọ́n wọ́n ìjọba fún ẹ lọ́tọ́rìtì yẹn o anybody ò fún ẹ lọ́tọ́rìtì yẹn o ṣùgbọ́n ààyè táwọn gan tora wọn sí níwájú Ọlọ́run nínú Islam àtọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn àti ṣètà àrí tẹ́ǹsì kí ni tẹ́ǹsì. Èyí tó ní wọ́n ti gbé rìpọ́ọ̀tì dọ́dọ̀ òun rìpọ́ọ̀tì ti dé ọ̀dọ̀ wa níta wàá fẹ́ láì ní ẹsẹ̀ pé ntí ọba yẹn bá ti mú wa báyìí a kàn máa gbà báyìí ni pápì lólo ní. Jacob pápì lólo bàbá wa ndé àti bàbá suwe rọ́bìs ọlọ́ọ̀bẹ ẹ̀kọ́ ọlọ́dẹ̀ o wọ́n kàn lu ọ̀pá wọ́n lu ọ̀pá sólógbò mọ́sọ̀ ni wọ́n lu ọtí pé kẹ̀kẹ́ gan wọn ní rántí gbé ẹ̀bùn mọ́tò. èyí tí wọ́n pè ní rọ́bìtọ̀ lónìí àwọn èèyàn tí wọ́n kó yẹ̀yẹ̀ bá rọ́bìtọ̀ lọ́jọ́ aráyé ọmọ pé àṣẹ ọ̀sọ́ tí ẹ̀ sì mọ̀ pé ó sì kàwé yóò ti mọ̀ pé ẹ̀ kàn ń ṣe àwàdà lásán ni ẹ̀ kì í ṣe kóòtù ẹ̀ kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì ìfún ọba kò lè yọ ìmáàmù kọ́ ìgbọ́ dáadáa tí wọ́n bá ti rí pé gbogbo àwọn mùsùlùmí ọ̀yarí ní ìsìn ni wọ́n sọ fọ́nà pé wọ́n gan lọ́kù ń bẹ́ irú àwọn ọba tí wọ́n máa ń tírẹ́tì ìmáàmù tí wọ́n rẹ́ dà gbòòrú ìjọba máa ń sọ fún wọn pé tí wọ́n bá wọ̀ kẹ́hìn kó sì kí ni ọ̀tọ́rìtì wò lẹ ní èyí ẹ̀sìn àmọ́ àpapọ̀ fún àmì láyé òde òní tí gbogbo nǹkan ti hàn ẹgbẹ́ ẹgbẹ́ lásán ni ẹgbẹ́ ẹ̀rẹ́ pọ̀ orí ẹgbẹ́ rọ́bìtọ̀ tẹ wí ní ìsìn tí wọ́n rẹ́jísà ní CAC pọ̀ àwọn ẹgbẹ́ state b wọ́n tún wá lọ rẹ́jísítà kótọ̀bà àwọn ní àwọn ò lè báwọn yìí ṣe. kò yẹ ká rí ìmáàmù kan lẹ̀ káàrò òjèrè kó tún wá lọ dé ẹgbẹ́ mi lẹ̀ kó sì lọ rẹ́jísítà rẹ̀ kò yẹ ká rí. a sì rí tẹ́lẹ̀ nígbà kóbókóbó àwọn èèyàn kan bẹ̀rẹ̀ náà ni wọ́n kálukú òkúta ní ọmọ jókòó ti ìranù. ẹ wò ó ti pẹ́ tí rọ́bìtọ̀ ti fẹ̀yìn lélẹ̀ ẹ jẹ́ ìrora kan fún yín sẹ́yìn kan nǹkan bíi méjì náà ni nínú tó gbajúmọ̀ jù ní bí kẹ́ máa mọ́sù tẹ́ẹ̀mù lẹ̀ nígbà láti ti mọ́sù ní ẹsẹ̀ ẹ̀tẹ̀ ni Jésù tó bá ti kéde àti níṣọ̀kan gbogbo mùsùlùmí ti wà níṣọ̀kan ẹnìkan kàn gbọ́dọ̀ mú oṣù tó bá ti mú oṣù àwọn ará ilé yín ló mú irú àwọn aníwò ní sáà ní tẹ̀lé oṣù yín oṣù tọ́n látẹ̀lé oṣù tí wọ́n rí ni o níjọ́ tí wọ́n rí kìí ṣe sùsẹ́nà máa dá ọjọ́ rẹ̀ lẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ láyé bí ẹnìkan bá dúró nílùú rẹ̀ tó wá lóhun ó máa tẹ̀lé oṣù tẹ́ ẹ̀ máa dáhùn àwọn yóò sì rí àwọn ẹyẹ èrò tí wọ́n kú lẹ́yìn ẹ̀yẹ ẹ máa múra bọ̀ Ramadan yóò sọ fún yín bó ṣe jẹ́ ẹ̀tẹ̀tẹ̀ ìlú ẹ̀ bí ẹni tó kù náà nu tẹ́lẹ̀ ń ṣe. àwọn àgbà onímọ̀ wọ́n mọ bí ànábì ṣe ní awóṣù bí àṣẹ kéde rẹ̀ ìjọ wo lákéde ẹ̀ àwọn gbogbo mùsùlùmí ọ̀dọ́ náà ló ti ó tún ṣe wá kà ó tún lè gọ́gù ẹ̀ gan àmọ́ a máa kéde oṣù lẹ́ẹ̀bí àìsí bí ààrẹ nẹ̀ ìgbó wọn ti ṣe bẹ́ẹ̀ lágbàáyé ń bo ní àgbáyé kẹtọ́ka rẹ̀ tí ó ti kéde ilẹ̀ wọ́n ní wọ́n ṣe kéde nǹkan ní Islam. adúgbò ọ̀dọ̀ Ọlọ́run àwọn ilé yìí ó rí mẹ́rin lójú wa gẹ́gẹ́ bí ilé yìí ilé Sheikh Adamu Ìlọrí ilé yìí ni àlééfà àwọn kọ́lọ́njẹ́mi wọn ogun tó tá a fi pè wọ́n lálééfà wọn ni pé wọ́n jọ bàbá wọn dá nǹkan rú àdúgbò ọ̀dọ̀ lọ Sheikh Alban mọ̀ wí o àwọn táwọn àgbà fún nìyẹn gbogbo ọmọ pátá làgbà fún àbí ìjọba wọn ń ta pótópótó tó ń jábọ́ irú borun gbogbo àwọn tí wọn máa kó káàkiri náà gan bí àwọn kan tí àwọn tó wọn padà sílé kékòó lọ ṣe bẹ̀rẹ̀ tìdáyé àbí wọn tún dàdí kà kíkẹ́ wọn ó lè bá rí bákan bákan àwọn mú kóra yín káàkiri à ń da nǹkan rú ọ̀tẹ̀ tí ń bẹ́nu yín ẹjẹ́ lọ pátì ẹ sì gbọ́ àwọn kọjá ẹni tẹ́ sọ pé ẹ ṣàṣì o lóyìn kankan tẹ́ lè ṣàṣì akápẹ́ tíà ní àjọmọ tíà ní kò sí àgánú tíà oògùn náà lè lè ṣà ẹ sì yá wèrè ní tàbí kẹ́ ní stroke ní ×10 ọmọ òlé lè ṣàṣì bá sì bí ọdá lọ ṣàwá mo tún sọ fún yín pé tí ẹnìkan bá jókòó àṣàṣì ní òní yìí òní di ọjọ́ mẹ́jọ tọ́lọ́run fi dà ló ẹ máa tẹ́ni ẹ sì lè pa Yúnúsà náà gbogbo àwọn ẹni Ọlọ́run àwọn bàbá wa gbà tí wọ́n fẹ́ òdodo wọ́n ń ṣàdúrà fún gbogbo àwa kéékèèké náà à ń ṣàdúrà fún kò sí àga tí ó ṣe
bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ máa dán tí yín o ẹ̀yin bàbá rí àlùbáríkà àkọlù yín o n ti ń bí anú náà ni pé ẹni tọyọ wà láàyè àpọ́nlé tí wọ́n ń yẹpẹrẹ ara rẹ̀ wọ́n fẹ́ máa yẹpẹrẹ yín wọ́n fẹ́ máa mú ikú láàyè yín. Àwa mùsùlùmí a ti ní ọ̀nà tá a lè gbà ṣe dáwà wa rọ̀wábì tó pọ̀ tó bá ti ń ṣe dáadáa ni kẹ́ ẹ dúró tì ẹni tí wọ́n bá ti ṣe dáadáa ẹ kó ń bẹ ẹ lọ bí wọ́n bá ti ṣe dáadáa kò sẹ́ni ọlọ́tọ́rìtì nínú gbogbo ẹ tí ń bẹ ìjọba nìkan ló ní ọtọ́rìtì àti kékeré lórí àṣà táwọn ọba ní ọba gan pààtì ìjọba ni so Islam wá rè ní tí Islam bá sọ ni ọba kan ò lè làlẹ́ alọ́ ìjọba gan ò lè làlẹ́ alọ́ ní tí Islam wá bá sọ iná ni gbogbo àwọn mùsùlùmí ó sì bá Islam wa mu Yunusa ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ṣàyẹ̀rẹ̀ yìí ìwọ tí wọ́n bá fi ọ́ síbẹ̀ ọkàn jẹ́ kára yóò rí bí o ṣe tẹ́tó ìwọ tí àmọ̀pọ̀ tẹ́tó wá kọrí wá máa níwọ̀n ní ìmáàmù kan níbì kan kára yóò yàn ọkàn bó o ṣe tẹ́tó wọ́n ti mọ̀ pé kódà gan àwọn ọmọ dáhùn tí bóyá lè ní sàfitíkẹ́tì ìtìdáyé lọ wọ́n á máa fèsì Yunusa sọ pé fáwọ́kọ̀ sanawi wàhálà àkọlù àfànàwíyà àbájan phd mọ́ gbogbo àwọn ìmọ̀ yẹn ni ìmọ̀ tó lè jẹ́ kí èèyàn gbọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba àlekèọlá àwọn tí ń da nǹkan rú ọlọ́run bá ní kó ṣe ánú ọba ní yanjú ọ̀rọ̀ wọn àwọn tí wọ́n ń ṣe dáadáa ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà gbogbo ibi tó ti dá ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àwọn bàbá wa ní League of Imam rábítà ọlọ́run bá ní dóòtì yàn wọn bá ní kọ́ bá kọ́ ìmọ̀ ṣe àwọn tí wọ́n fẹ́ máa dà ẹ́ láàmú ọlọ́run bá ní kó sáwọn náà nù wọ́n fẹ́ máa bó kọ́ rábítà jẹ́ ọlọ́run bá ní kó ṣe ánú àpọ́nlé yín wà ń bẹ mọ́kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ lọ́tọ́rítì àti yọ̀yìn àbí àti fìyàn síbẹ̀ ni ẹ náà sì máa ẹ̀ ṣe rí òtún yàn lẹ́yìn àwọn ọba wọn á tún máa dá sí ẹ̀wọ̀n máa ó ti ní bọ́kálukú ṣe ń yàn máa mú ìlú ẹ̀ tó kẹ́ ẹ ní wọ́n lọ mú màmú wá bí kan ẹ̀ kàn ń tara yín jẹ tó bá wù màmú ó lè jọ ẹgbẹ́ yín tó bá wù ó lè má jọ ẹgbẹ́ yín ṣùgbọ́n tó bá ṣe wípé àpọ́nlé odidi tẹ́ ẹ níni ẹ fẹ́ kọ́ máa remain sí àlìkámọ̀ wọn lọ́wọ́ inú rẹ̀ sí àbíwò lọ́wọ́ inú ara wọn ẹ̀yọ́ kúrò láàrin yín àbíkẹ́ sọ fún pé ó tó ọgbẹ́ àbí kàńdá tọwọ́ inú rẹ̀ sí ẹ̀yọ́ kúrò ẹ̀jẹ̀ á mọ ojútùú rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ yọ àníyé máa pọ́n yín lé láàyè yín àníyé máa mọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ yín àìmọye mọ́ọ̀mù tó yẹ pé 99.9 dáadáa rẹ̀ tí ń ṣe nílùú ẹ̀ tí tó yẹjú bí mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ yẹn tí wọ́n dá nílùú wọn gan ṣé náà láàfin tí ò fẹ́ tó kan tí wọ́n ń dánwò ní rọ́bítọ̀ lára aṣọ ẹ̀ tí gbọ́rọ̀ mi iṣẹ́ mélòó lẹ́yìn mọ́ọ̀mù ṣe ní rọ́bítọ̀ tó ìtẹ́ǹsì ní ìlú yín ìwé kan jókòó mi tì ń bẹ̀ ni gbogbo ẹ̀yin mọ́ọ̀mù pátápátá ẹ̀ máa dúró dáadáa tẹ́ǹsì nílùú yín ẹ̀ máa yí wàhálà tẹ́ǹsì nílùú yín ẹ yà jẹ́ kí ìjókòó kan wá máa ṣe pé wọ́n máa bà yín ló kọjẹ́ àárẹ̀ sì ti gbọ́n ìjókòó yẹn á fún ní ẹnu bó ṣe mọ̀ ṣe wá rí ẹ ti bá ń bà jẹ́ á fòkọ́sì òun náà gbogbo nǹkan làwà rédíò bó bá fẹ́ ja ìjà lọ́ọ̀yà yóò sùn ọ wà sí kóòtù tó pò yìí gan tí ó pọ̀ látọ̀ á nà mọ́lẹ̀ wọ́n á ja físíkà náà ọ jẹ ségéyà wọ́n ẹ bẹ́ẹ̀ sí lọ́mọ kí ó lànà lọ́mọ kí ó káàkiri ní pẹ̀lú táà ti ní sọ láwa lẹ́yìn àbá lóhun olúwa àwa ò lè káwọ́lẹ̀ àbá àwa mọ̀ ní àbá àwa ni kò sì mọ káwọ́lẹ̀ ni o wọ́n ń náwó olóko tó gbá láti fi tiẹ̀ náà fún ọ̀gbọ́n mi àwa ọlọ́run ní bá ṣe bá yín jà ní kẹ́sì kíni ọkọ̀tìlú ń káfàtà nǹkan mọ̀ ìkọ̀tìlú náà kún káfàtà ṣùgbọ́n àwọn èrè èèyàn wàláhì àkùnrin èèyàn fín ẹ̀yin tẹ̀ máa sọ pé wọ́n rí èèyàn fín lọ́wọ́ nínú gbogbo àwọn tó ń pè ní mọ́múlẹ̀ Yorùbá yìí ìta ni lọ́pọ̀ jù bẹ́ẹ̀ kó tó gbọ́ dáadáa ìtawà ni kò síbi kankan tó ti fẹ́ bá Ta'awunu branches ní ìtọ́ pé ọlọ́run ọba lónìí ó ti lé lọ́gọ́rùn kan gbogbo mọ́ọ̀mù bẹ̀ ó rí táàrẹ̀ ni gba mọ́ọ̀mù wa ní rísà gba mọ́ọ̀mù wa ní èrè ní gbogbo àwọn mọ́ọ̀mù pátápátá la ṣe dáadáa sí àwọn ṣe dáadáa wọ́n sì ṣàdúrà fún wa mo sọ pé mélòó ni àwọn mọ́ọ̀mù tó pa àmọ́ dáadáa tí wọ́n ń ṣe àmọ́ dáadáa tó kálukú ń ṣe ní gbogbo òlú ẹ̀ tẹ́kàn àdé ọ́bítọ̀ tí wọ́n á jókòó mítìn bẹ́ẹ̀ tẹ́nìkan á ń da ọ̀rọ̀ pápù lólò lẹ̀ àti bàbá wa ń dé àti òṣòṣò bá ṣòwe
àwọn bàbá náà yà ń wòran wọ́n yà ń wòran pé nígbà bá parí gbogbo géèmù rẹ̀ á start ntọ́ba yẹ ká sí kíni ká start ẹ bàbá ẹ kú làákà ṣùgbọ́n ẹ má jẹ́ kí sòrò wọn pọ̀ jù tọ́lá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa yọ kú wọ́n sì máa dá tuntun lẹ̀ wọ́n ti ń ṣe o yóò wà pọ̀ sí tàbí wọ́n lọ máa join àwọn tí ń bẹ ńlẹ̀ bó ṣe rí mo sọ fún yín wọ́n kàn dàbí ẹni pé ẹgbẹ́ yẹn wáyé rí kò sí mọ́ ni kódà kẹ́ máa jókòó mẹ́tẹ́ tálíkà mẹ́tò yóò ṣe rí ni bí ẹni pé ọ wáyé kò sí mọ́ àwọn tó válù láàrin yín lẹ ni wọ́n lẹ ń wòran kan máa kà lábùkù yìí ṣé ẹnìkan tó bí àti kan ìmáàmù Ògbómọ̀ṣọ́ lábùkù ni ta ni ọ́ tọba lọ sọ̀rọ̀ sórí sọ̀rọ̀ tó tọba ló ti ẹ̀ ní màgán ìmọ̀ mélòó ló ní tó bàbá táwọn wò mọ́ àwọn àfáwà àgbà táwọn wò mẹ́lòmíràn la Ọlọ́run ti bá a tún bẹ̀rẹ̀ sí kí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lọ́run ti tún bẹ̀rẹ̀ sí àwọn ọmọ tí ṣèkà Ádámù bí tó pọ̀ tí wọ́n dá bí nǹkan mi kò sí kankan nínú ọjọ́ náà àwọn ṣèkà Ádámù tí ọ̀dà bí èdè takòtòkòtò yìí lọ wo wọ́n ṣe dúró tí Ọlọ́run náà nù wọ́n rẹ̀ já wa já o wọ́n rẹ̀ sanángàlì dọ́wà ló ní dọ́wà àwọn ẹ wá gbọ́dọ̀ àdá yìí tí ẹ mọ̀ sọ pé ẹ mọ̀ mẹ́nubà àti sàdáyàn rí á mẹ́nubà láyéláyé yẹn mọ́ pè mí lórí pé mọ́ mẹ́nubà yẹn nìkan ẹ gbọ́ ntí kẹ́ ẹ sọ òun náà ní wípé kí n má ta bá àwọn ẹni Ọlọ́run ṣé láyé lónìí ẹ ti mọ̀ pé ẹ ti ìṣẹ̀ni Ọlọ́run kí n bọ̀ ni kò sẹ́ni kan tí wọ́n sọ pé wọ́n ba àfa wa jẹ́ bá àfa wa jẹ́ àfa wa lọ́mọ tó lálùbáríkà gbogbo wọn ẹnìkan kan kọ́ wọ́n pè mí lórí pé mọ́mọ́ bá ta ni máa ń tó ta bá àwọn àṣàbí kọ́mọ̀rà gbà fún wọn ọ̀tá bá àwọn àṣàbí ọ̀dẹ̀ gbogbo kò àṣìbí tó bá dé báyìí ò nímọ̀ sùúrù gidi ọ̀lọ́rọ̀ gidi ọ̀lágbèkalẹ̀ gidi àrífín ní ìgbéraga jágajàga rándanrandan èkú òǹbẹ kó kú òní ojú láyéláyé yín tọ́ra pé nǹkan ń bẹ lára tí náà o wọ́n pè mí lórí iye ńranu o lè pè mí lórí tọ́bíkì mi ìwé mufti ẹlẹ́rìn báyìí o lágbájá ẹlẹ́rìn èmi wọ́n ní mò ń bínú sọ̀rọ̀ mufti o wọ́n fún mi lówó oṣù bíi mufti ni mọ̀ náwó lórí mufti ni mọ̀ náwó lórí ẹ̀ ní ọ̀dẹ̀dẹ̀ lórí mufti ẹ̀ ṣe rí mi yé dáwà mi ò yàtọ̀ láti 32 years náà wọ́n mọ̀ dáwà yóò pé 33 dáwà mi ò yàtọ̀ 7 years kí n tó dáwà tààwùnù lẹ̀ tó pé 32 ti ń lọ 33 ní Ramadan ti ń bọ̀ 7 years mo ti ń ṣe dáwà tí mo ń ṣe wáàsí kódà tí mo dájọ́ ilẹ̀ oríṣi méjì mo dálẹ̀ ìjọ rọ́fùdé àkúlòsì yún nítorí àwọn oríṣi kan àwa dá sàlàfíà lẹ̀ mọ́júlùsù sẹ̀rí àlàmọ́ pè sàlàfíà hàn ní àwa fìyẹn lẹ̀ àwa dá ìtọ́ fẹ̀ tó kó àgbọ́yé Islam aṣáàmìlú lìkàmìlú náà ní ta dálẹ̀ ẹjọ́ ìṣèlú àti dálẹ̀ Olúwo ṣẹ̀ṣẹ̀ ṣe ó pọ́dún mẹ́wàá tó ń débẹ̀ nígbà tí ó pé ọdún 22 tá a ti ń ṣe dáwà àti àbọ̀ tọ́lọ́ndẹ̀ tí ní kọ́ hàn kọ́ lálùbáríkà nílùú àti gbogbo ilẹ̀ Yorùbá ìgbà yẹn wọ́n ṣe ẹ̀yìn Olúwo ọdún tí ń bọ̀ ní á pé ọdún 5 tó Olúwo yẹn wà ní mufti ṣọ́ọ̀gù wa náà la ṣe ń bá lọ because ṣe ń pè ní mufti ńlẹ̀ Yorùbá àwọn nǹkan kan ń bẹ tó gbọ́dọ̀ nílẹ́gbẹ̀ẹ́ tí táwù yóò ṣe kíni tó fi làgbà láì jẹ́ bẹ́ẹ̀ akọ́lù min solus almaham láàlẹ́ sí tí authority ọba ti wà lẹ́gbẹ̀ẹ́ wa kọ́ báàkì wa akọ́lù min solus tó dé ní 1/3 láàlẹ́ sí àkàmọ́ safe táwù lásán àmọ́ safe táwù ní rí authority kankan tí ó ṣe kíni tí ó báàkẹ́ kódà ìtẹ́ ń pè ní fta tó ní ìdìnàwó tó pọ̀ àní rí ìnáwó gọ́ọ̀mẹ̀ ló lè wà lẹ́gbẹ̀ẹ́ so nígbà wọn á sọ pé mufti ká máa ṣe á máa ṣe ẹnu wọn bá tágbára bá ká ẹgbọ́n mi nìsín nígbà tí títọ́ lọ́wọ́ fi sọ pé kí authority oṣù kíni o kọ́ bá kí wa ẹlẹ́ẹ̀kejì wa ni kí ara ẹnu wọn bá tá à ń ṣe ìnáwó pọ̀ nbẹ kódà yóò travel lásán ìnáwó ni jama ta'awunu li muslimina ní gbé àgbowó oṣù lórí mufti o a sì fẹ́ sọ di title lásán ẹ wá ti yàn mufti báwọn nínú Ramadan lẹ́sẹ̀ mọ́ gbà Ramadan bá ń bọ̀ ní ó tó mọ̀ pé mufti ni ẹnìkan ní ọkàn kóyin sápò yóò fi nígbà tẹ́ ẹ̀ mọ tẹ́ ẹ fẹ́ ṣe tí ò sí kàkà tẹ́ ẹ̀ sí bọ̀ tẹ́lẹ̀ ní tẹ́ ẹ fẹ́ ṣe kò sí ẹ̀rẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀ tẹ́lẹ̀ àwa ní nǹkan tó pọ̀ tá a fẹ́ ṣe ṣe ẹ rí èyí tí mò ń sọ yìí àti stand tí mo ní kó ní nǹkan kan ṣe pọ̀ mọ́sọ̀ kan mùsùlùmí ta ni ó unite wa tẹ́ ẹni kí n ṣe sùúrù pẹ̀lú ẹ ta ni ẹni tí èyàn ó tò lẹ́yìn ẹ̀ tí wọ́n ní kí wọ́n máa tẹ̀lé wọnú náà jáde máa lọ tó bá ti ń bú àwọn sàbí iná lọ́wọ́ bẹ́ẹ̀ wọn ò tí ì ṣe bá tó wà rẹ̀ fún ọ gbọ́dọ̀ lónìí báyìí gbogbo ẹni tẹ́ ń tanú báwọn sàbá yẹn ó ti
zannu bil mu'minina khayra mu'mini lásán gan wọ́n ní èrò tó bá dáa ní inú Abakiri àti Umar ìláfà yẹn ni wọ́n fẹ́ gẹ́gẹ́ bá wọ́n fẹ́ mi ṣe ànábì dáadáa àdágẹ́ ọ̀rọ̀ ọjọ́ ọba aláàká ìmú aláìgbọ́n àwọn tí ìṣẹ́gbẹ́ bàbá mi àfáà mi àtàfáàfáà mi àwọn tá a wí ìṣẹ́gbẹ́ wọn tí bàbá mi bá yapa sí àwọn tá a wí yìí ó ti kú òun bàbá sẹ́rí a kàn máa ń fún un ní bàbá táìtù lásán ni èyí ṣe bàbá gidi mọ́ àwọn dúpọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí bàbá mi fi kú alhamdulilayi ọ̀bẹ̀rẹ̀ ṣé káàdà máa lè lórí ọjà mọ ipò àwọn sọ̀hábà ọkọ wa ní sọ̀yìn Buhari ó fi sọ̀yìn Buhari sẹ́rí wàá lù wọ̀ làlẹ́fà àlẹ́fà èṣù sábà ní làlẹ́fà o oríjìnà tí ò rújú àfi tó rí tiẹ̀ náà bá fẹ́ dàrú lókù a ní fi hàn sí àlẹ́fà èyí ṣe principal gan ṣé wàá tọ́ sí principal ṣé tọ́mọ̀ kọ́ àwọn ọmọ eré èké rẹ ní gbogbo ẹjọ́ àwọ̀ náà jáde náà lọ gbogbo ẹ̀ ti ń bú àwọn sọ̀hábà ẹ̀ wọ iná lọ ni ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bèèbú ẹ̀ tún á bèèbú ẹ̀ lé níláárí ẹ̀ ní kọjá bí ẹwà kódà ẹ̀ máa padà sẹ́yìn ni lórí kíni àwa ń bínú torí tọ́lọ́ ni àwọn tẹ́ ẹ rí yìí mo sọ mọ́kífù mi rí wípé kí ipá fẹ́ràn wọn nítorí tá a fi ń bínú tá a bá ń bínú séèyàn iná ẹni tẹ́yìn bá ti ń ta sáwọn ẹni ọlọ́run ṣe ìṣẹ́gbẹ́ àwa kódà mọ́ jẹ́gbẹ́ wa gan kódà bó sọ pé àjù wọn lọ gan wa ń ta sí wọn lọ́nà tọ́lọ́run ọ̀fẹ́ ẹnikẹ́ni tí ọba bínú sí pé ẹnìkan ń bínú sáwọn sọ̀hábà orí ìburú ti bóńtọ̀ hùn làánà ni ànábì ṣépè fún ẹni bá ń bú àwọn sọ̀hábà ó ṣépè fún ìwọ wá ń dìfẹ́ǹdì elépè nìwọ náà ìpè ànábì ó mú ọ ẹ má wọn ṣe rárá àdámọ́ tó bá ti mọ̀ yìí pé a ní gbá gbogbo ẹni tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ kàn ṣòfò dànù àwọn tó yẹ pé agbára wọn bó ṣe tó láàrin ẹ̀dá ibi tó wà náà ni pé wọ́n fún ànábì ní support rìpẹ́ ọlọ́run tó wá fi ń jágbára fún ẹni pé wàá yọ́nú sí wọn bẹ́ẹ̀ nìkan bá wá lóun ọ̀yọ́nú sí wọn ayé ó tàn bàjẹ́ nù ọlọ́run yọ́nú sí yẹn wọ́n lọ́ọ̀ yọ́nú sí kí ni ọ̀yá wèrè ní wọ́n wà pẹ̀lú wa subhanaka allahumma bihamdika wa nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala alhamdulillah.